ẹ kú ojúmọ́ gbòógì ìròyìn rèé láti ìkànnì Lasgidi 90.1 FM Samuel Ogunleke ní oníròyìn ṣáájú ẹgbọ́ àwọn kókó tó jẹyọ nínú ìròyìn fún tàárọ̀ yìí. Gómìnà ìpínlẹ̀ Nasarawa Abdullahi Sule náà ló ti ṣe bẹ́ẹ̀ fọgun síta o látàrí bí ó ti jẹ́ pé àwọn ikọ̀ tuntun ẹṣin òkọ́kú Boko Haram tí wọ́n pè ní Wulowulo iná ni wọ́n ti gbòde kan lẹ́kùn Àríwá-Aaringbungbun orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà a mú wá fún yín bí ó ti jẹ́ pé gómìnà ìpínlẹ̀ Enugu Peter Mbah náà ni ó ti ṣàpèjúwe ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí olùbáṣiṣẹ́pọ̀ fún ìtẹ̀síwájú ní bó ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ẹ̀wẹ̀ a ó fi tó yín létí níbi ẹni tí ó jẹ́ alága fìdíhẹ́ fún àjọ elétò ìdìbò nílẹ̀ yìí May Agbamuche Mbo bí ó ti fi ìdánilójú hàn wípé gbogbo àwọn olùdìbò nípínlẹ̀ Anambra iná ni wọn yóò fojú winá ètò ìdìbò tó dúró re nínú ètò ìdìbò sí ipò gómìnà tí yóò wáyé ní oṣù kọkànlá ọdún yìí. Láti ilẹ̀ òkèèrè a ó mú wá fún yín bí ó ti jẹ́ pé àwọn ológun náà ni wọ́n ti gba ìjọba lórílẹ̀‐èdè Madagascar níbi wọ́n ti ṣe bẹ́ẹ̀ bí àwọn aṣòfin bí wọ́n ṣe yọ ẹni tí ó jẹ́ ààrẹ wọn tẹ́lẹ̀ báyìí Andry Rajoelina. Lẹ́ka eré ìdárayá orílẹ̀‐èdè wa Nàìjíríà iná ló fi gbọmọgbọmọ ìyà ló fi jẹ ikọ̀ orílẹ̀‐èdè Benin Republic pẹ̀lú àmì ayò 4-0 lójúnà àti lè kópa nínú ife ẹ̀yẹ àgbáyé ti ọdún 2026 ṣùgbọ́n tí wọn yóò nílò láti gba kò mẹ́sẹ̀ yọ pẹ̀lú orílẹ̀-èdè Gabon. Ìròyìn àwọn rèé lẹ́kùnrẹ́rẹ́ níbi tí a ti bẹ̀rẹ̀ láti ẹ̀ka eléyìí tó ní ṣe pẹ̀lú ètò ààbò. Ẹni tí ó jẹ́ gómìnà ìpínlẹ̀ Nasarawa Abdullahi Sule lẹ́ni tí ó ṣe bẹ́ẹ̀ tí ó fi ohùn léde wípé àwọn ikọ̀ Boko Haram ẹ̀ka tuntun kan eléyìí tí wọ́n pè ní Wulowulo náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ń la kìíní ẹkùn Àríwá-Aaringbungbun orílẹ̀-èdè wa Nàìjíríà. Sule náà ni ó sọ̀rọ̀ wọn lásìkò ìgbà tí ó ń bá àwọn lẹ́nu lọ́rọ̀ ṣèpàdé lórí ọ̀rọ̀ ètò ààbò pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò ní láfíà tí í ṣe olúlu ìpínlẹ̀ Nasarawa. Gómìnà òun náà ni ó sọ pé àwọn ikọ̀ ẹṣin òkọ́kú tuntun ọ̀hún iná ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n mú kí ètò ààbò kí ó máa mẹ́hẹ̀ ní ẹkùn àríwá ìlà oòrùn ilẹ̀ yìí lẹ́ni tí ó sọ pé àwọn agbésùnmọ̀mí ọ̀hún iná ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti wọ orílẹ̀-èdè wa Nàìjíríà ní àwọ̀jù tí wọ́n ti wọ ìpínlẹ̀ Nasarawa. Gómìnà òun náà ni ó wá ṣe bẹ́ẹ̀ tí ó kérora níbi ó ti jẹ́ pé àwọn ìjínigbé ní àwọn apá kan ní Láfíà àti ní Kàrò iná ni ó ṣe bẹ́ẹ̀ tí ó ń pọ̀ sí. Ó ní ọdún tó kọjá yìí lásán ó ní àwọn tí wọ́n jẹ́ agbésùnmọ̀mí tuntun eléyìí tí wọ́n mọ̀ ní Lakurawa náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ àwọn apá kan Sokoto àti apá kan Kebbi lélẹ́yìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n wọlé láti orílẹ̀-èdè Niger àti orílẹ̀-èdè Mali. Ní báyìí tí ó jẹ́ pé ní kẹ̀tíkẹ̀tí náà ni àwọn olóṣèlú ni wọ́n lọ láti inú ẹgbẹ́ òṣèlú kan sí ẹgbẹ́ òṣèlú míì. Ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Enugu Peter Mbah náà ni ó ti ṣe bẹ́ẹ̀ fi ẹgbẹ́ òṣèlú People's Democratic Party sílẹ̀ tí ó sì ti lọ ní ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC. Eléyìí náà ni ó ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi léde lásìkò ìgbaniwọlé eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi léde níbi ó ti jẹ́ pé ẹgbẹ́ òṣèlú All Progressive Congress náà ni wọ́n gba Peter Mbah àti àwọn aṣòfin ìpínlẹ̀ ọ̀hún tí ó fi mọ́ àwọn alága àti àwọn kánsẹ́lọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún wọlé. Gómìnà ọ̀hún náà ni ó sọ pé èrèdí tí òun ṣe bẹ́ẹ̀ tó ń fi kó ní ẹgbẹ́ òṣèlú ọ̀hún bọ́ sí ẹgbẹ́ òṣèlú APC náà ni láti lè mú kí ẹkùn gúúsù ìlà oòrùn ilẹ̀ yìí kí ó lè wà ní àárín-gbùngbùn ìṣèjọba. Nínú ìròyìn tí ó jẹ mọ́ ní ìpínlẹ̀ Kaduna náà ni wọ́n sọ pé gómìnà ìpínlẹ̀ Kaduna Ubasani náà ni òun náà ṣe bẹ́ẹ̀ tí ó kópa nínú ìjókòó ilé aṣojú-ṣòfin níbi tí àwọn aṣojú-ṣòfin láti ìpínlẹ̀ rẹ̀ tí wọ́n ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tí wọ́n sì bọ́ sínú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress. Wọ́n ní àwọn aṣòfin eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kúrò nílé kan bọ́ sí ilé mi ọ̀hún náà ni àtìrí Uzaini Ahmed ẹni tí òun ń ṣojú ẹkùn gúúsù Kaduna nígbà tí ari Aliyu Abdullahi tó ń ṣojú ẹkùn Ìkárà Kábàó àti Sadiq Abdullahi lélẹ́yìí tí òun ń ṣojú ẹkùn Sabangari ní ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n ní
ìkókúrò ní ẹgbẹ́ òṣèlú PDP bọ́sẹ̀ ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún iná ni wọ́n kà láti ẹni tí ó jẹ́ abẹnugan ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà Tajudeen Abbas lẹ́ni tí ó ka àwọn lẹ́tà àwọn aṣòfin ọ̀hún sí ilé létí. Bákan náà nínú ìkúrò nínú ẹgbẹ́ òṣèlú kan bọ́ sí ẹgbẹ́ òṣèlú míì ní ilé aṣòfin àgbà nílẹ̀ yìí iná ni ẹni tí ó jẹ́ sẹ́nitọ̀ tí ó ń ṣojú ẹkùn àríwá Bauchi Samaila Kaila lòun náà ti fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. Ní báyìí Ahmed Bello lẹ́ni tí ó jẹ́ bàbá Biliaminu Bello náà ni ó ti gbà wípé nítòótọ́ o ìdáríjì ni eléyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó ṣe fún ẹni tí ó gbẹ̀mí ọmọ rẹ̀ ìyún ìyàwó ọmọ rẹ̀ tí ó ti dolóògbé MARYAM SANDA náà ni òun ṣe bẹ́ẹ̀ tí òun fọwọ́ sí gẹ́gẹ́ bí ó ti sọ ọ ní pé òun ti dáríjì arábìnrin ọ̀hún lẹ́yìn ìgbà tí ọmọ òun tó ti ṣe bẹ́ẹ̀ tó ti ṣe aláìsí nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìbá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìlú Àbújá ẹni tí ó jẹ́ àgbàlagbà ọ̀hún Bello náà ni ó sọ yìí pé ìdáríjì ààrẹ ọ̀hún náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ ohun tí Ọlọ́run mọ̀ sí tí ó sì ṣàpẹẹrẹ fífi Sanda sílẹ̀ gẹ́gẹ́ bí àánú eléyìí tí yóò sì fún ní àǹfààní láti tọ́jú àwọn ọmọ rẹ̀ méjèèjì. Ní báyìí ẹ jẹ́ ká lọ sí ilẹ̀ òkèrè níbi tí àwọn iléeṣẹ́ ológun ní orílẹ̀-èdè Madagascar tí wọ́n ti bẹ̀rẹ̀ tí wọ́n ti gbàjọba lẹ́yìn ìgbà tí ilé aṣòfin ní orílẹ̀-èdè ọ̀hún tí wọ́n ti dìbò láti yọ ààrẹ wọn tí ó ti di ààrẹ tẹ́lẹ̀ báyìí Andry Rajoelina látàrí pé ó fi iṣẹ́ rẹ̀ lẹ̀ láìṣe ẹ̀ka ilé tí wọ́n pè ní capsa iná ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ pé wọ́n ti fòté lé gbogbo àwọn ohun tí ó ní ṣe pẹ̀lú ìṣèjọba warawa ní orílẹ̀-èdè ọ̀hún tí wọ́n sì sọ pé láàrin ọdún méjì péré àwọn ó ṣe ètò ìdìbò ní orílẹ̀-èdè ọ̀hún ẹni tí ó jẹ́ ọmọ ọdún mọ́kànléní àádọ́ta ọ̀hún tí ó jẹ́ ààrẹ wọn náà ni ó ti kọ̀ láti dá àwọn èèyàn lóhùn ní ìpè eléyìí tí wọ́n ń pè pé kí ó ṣe bẹ́ẹ̀ kí ó fi ipò lẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ eléyìí tí wọ́n sì ṣe ìfẹ̀hónúhàn tako ìṣèjọba rẹ̀ Rajoelina náà ni ó ṣàpèjúwe ìyọnípò ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tí kò bá òfin mu tí kò sì lè fẹsẹ̀ múlẹ̀ wọn ni capsat náà ni ó jẹ́ ọ̀kan gbòógì lára àwọn tí ó kópa nínú ìdìtẹ̀gbàjọba tó wáyé ní ọdún 2009 nínú ètò ìdìbò eléyìí tí ó gbé Rajoelina wọlé sí ipò ààrẹ. Ní báyìí wọ́n ní ibi tí Rajoelina wà ìyún ààrẹ wọn náà ni wọn kò tí ì mọ̀ ọ́ tí wọ́n sì sọ pé ṣùgbọ́n ó wà ní ibi tí ó ṣe bẹ́ẹ̀ tí kò léwu. Ní báyìí ẹja lọ sí ẹ̀ka eré ìdárayá bí ó ti jẹ́ pé orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ó fi gbọmọgbọmọ àyà tí ó fi jẹ ikọ̀ orílẹ̀-èdè Benin Republic pẹ̀lú àmì ayò 4-0 ṣùgbọ́n tó yẹ pé síbẹ̀síbẹ̀ àti kópa nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ti ọdún 2026 náà ni kùrukùru sì wà lójú rẹ̀. Victor Osimhen náà ni ó gba àmì ayò 3 wọlé kí ó tó di wípé Frank Onyeka ó ṣe bẹ́ẹ̀ ó gba ẹlẹ́ẹ̀kẹrin wọlé ilé tí orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó fi jáwé olúborí ṣùgbọ́n tí kò tó láti rí dájú pé a kópa nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ọ̀hún bí ó ti jẹ́ pé orílẹ̀-èdè South Africa náà làwọn náà ṣe bẹ́ẹ̀ ni wọ́n fi gbọmọgbọmọ ìyàjẹ́ orílẹ̀-èdè Rwanda pẹ̀lú àmì ayò 3-0 tí wọ́n sì wà ní òkè téńté lórí tábìlì. Kí a tó mú gbòógì ìròyìn wá sí apá kan fún tòní wọ̀nyí ni àwọn kókó tó jẹyọ nínú ìròyìn àti fi tó yín létí pé gómìnà ìpínlẹ̀ Enugu Peter Mbah náà ni ó ti ṣàpèjúwe ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí alábàáṣiṣẹ́pọ̀ fún ìtẹ̀síwájú níbi ó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Láti ilẹ̀ òkèrè àfi yé yín wípé ikọ̀ ológun ní Madagascar náà ni wọ́n ti gbàjọba níbi ó ti ṣe wípé àwọn ilé aṣòfin náà ni wọ́n dìbò láti yọ Andry Rajoelina tí ó jẹ́ ààrẹ wọn. Lẹ́ka eré ìdárayá àkọsàfi tó yín létí orílẹ̀ wa Nàìjíríà náà ni ó ti fi gbọmọgbọmọ ìyà jẹ orílẹ̀-èdè Benin Republic pẹ̀lú àmì ayò 4-0 tí ó sì jẹ́ pé wọ́n gbà kò mẹ́sẹ̀ yọ pẹ̀lú orílẹ̀-èdè Gabon láti jáwé olúborí láti kópa nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ọdún 2026. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ìbùkún Alùbíàgbà eléyìí tí ó ṣe àkójọpọ̀ ìròyìn ọ̀hún nígbàtí àwọn ikọ̀ eléré ìdárayá wa tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gba àgbàgbé Samuel Olúbáyọ̀ náà ní orúkọ mi ẹ̀ máa yáṣẹ́ o.